bó ṣe di ìjọ́ kejì ní bá mú mi wọ́n bá kókó kọ̀rọ̀ fún mi kọ́kọ́rọ́ maktaba library ọ̀gbìn mo sí maktaba báyìí omi ń dá lójú mi ní pé ṣé ìsìlámù tó báyìí yìí rí kútùbù sí tápì báyìí tàbí jáde máa dù gbélé ṣòro rẹ̀ ẹ̀dọ́ ìsìlámù sí ìsìlámù tó báyìí ni àtẹ̀rí ìwé tẹ́ra wọn tí usahilu nafsi Allahu akbar kabira omi bá ń dá lójú mi pé ẹ̀dọ́ kí la wá tí ìkè ní kéwú onírìn àjọkù ma so bàbá wa rí hafizu ni wọn mashallah tí a bá ti jí lásùnbà tí a bá ti kírun tán wọ́n bẹ̀rẹ̀ mọ̀rọ́jà àwọn ọmọ kàlórí mọ́mọ́ bá ń wò di waqtu li sharak wọ́n yàn náfìlà wọ́n lọlé wọn mìíràn lọlé alọ́jẹun àwọn àpàdé padà bíi 7:30 sí ètò ní maktaba ìwọ̀n àmọ́ kàtí àfọn la yukhrijuna min al-maktaba illa adhanu adh-dhuhr ní nǹkan kò ní gbé akó ń bẹ àfìgbà tí a bá tó pin dhuhr so tó bá di ẹ̀yìn dhuhr wọ́n lọ jẹun wọ́n kàlùkù sùn kìlúlà asiri èmi wọ́n padà sí halikọ̀ ń kọ gbogbo ọmọ àdúgbò so tó bá ti di magribi a tó padà sí maktaba lẹ́lẹ́kejì tí aláwọ̀ àká tí wọ́n fi pe ìṣáì lẹ́yìn ìṣáì mo ti fúri nù mo wá rí pé ogun tí bàbá ń sọ wallahi al-usulu thalatha ní a fi bẹ̀rẹ̀ fún mi mo wá rí gbogbo tí ń sọ ìní gbọ́n kan rí àkíyà lílé mọ́ ma wá padà maktaba lẹ́yìn ìṣáì ń wà kó ń bẹ́ ní 2 lóru sí 3 gbogbo ń tà kan pátá máa wá so in tó bá jẹ́ pé wọ́n tọ́ka ni pé àkọ́rọ́jà òkèrè kan ń wà lọ ibi tó wà tí n bá rí kẹ́rì mẹ́kẹ́ gbá kí ni títí mo sì wọ́n ló gbèsè ayé mi mo wá wà bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ mo wá ń rù kìí sí tó jẹ́ ìrùnú ẹ̀ẹ̀kan ni mo máa sábà jẹ lójúmọ́ owó tí mo bá nínú mo wá ń lọ fi ratíà wọ́n kà díjọ́ kan ni mo á dínú masalasi wá wá rí mi wọ́n ní kí ló tí àwọn àjòjì tí wọ́n bá ti dé lùi mo sì rí ọ̀tọ̀ táwọn èèyàn bá ń ṣe táyà báyìí ikùn ó jókòó sórí ìtàn wọn ni náà Bangladesh àwọn India àwọn kankan ní ìjẹkújẹ tó ń kálukú jẹ kí ló tí mi ò yọkùn tí mo ṣe ń lọ́sẹ̀ mímí rẹ̀ láti tí kù dẹ́rìk tí mo lọ sí fẹ́ tó àwọn pé òun fún mi ní okùn àwọn kanú àjẹmọ́ èèyàn dáadáa ni kí n kò lẹ́tà sí wọn bá kò lẹ́tà sí kan wọn bá fún mi lówó tí ó fẹ́ tó bí 3 million owó Nàìjíríà mo bá lọ ra tí a mo bá tún jẹ gbèsè sí mo ti lọ ra tí a ẹ tún fọwọ́n tó ra tí a rẹ̀ ra tí a mọ́ra yìí tó wá yà lẹ́nu náà ọwọ́ bá tún lówó mi mo wá tún ní àwọn kan nínú àwọn ọlọ́pàá ni wọ́n sẹ́ni láti Jẹ̀núbù wá sí Riyadh àwọn wá sí at-tadrib al-askari so wọ́n wá sí bí police training so ní ọba láwọn ọmọ wa kí lọ́dọ̀ mi mo sá àwọn mẹ́ta ni wọ́n ní kí làwọn máa kí mo fẹ́ máa gbà mo ní ìgbà nǹkan gbogbo ó wá kú díẹ̀ tí a fẹ́ máa lọ wọ́n ní ó yẹ kí n gbà nǹkan mo ní ìgbà nǹkan mo ní àfi tẹ́ ẹ bá lè ra tí a fún mi ra tí a náà ní ogún mi wọ́n sì ra tí a capstar bíi mẹ́ta nítorí kùnà capstar mẹ́ta lálẹ́ ọjọ́ kan torí pé nígbà tí mo fẹ́ kó mọ́ mi láka kọ̀ǹtínà mo fi kó tí àmì wọlé so mo wá bàbá wa máa ń parí Kùránì ọjọ́ mẹ́ta bá a ṣe ń kàtí àmì àǹkẹ́rẹ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo fọ́kọ̀ bọ̀ wọn láṣìírí ẹlòmíín sí magistrate lọ sí doctor lọ tí wọ́n bá wá tí wọ́n bá bá èmi àti bàbá n tó ń kálukú máa ń fẹnu sọ náà ni pé sàn lè rọ́nà táwọn tó bá dùn mamlaka táwọn bá parí tán ó wà àtijọ́ kan àwọn dàkátìrì náà máa ń wá láti Jamia wọ́n wà jẹ́rẹ́sà bàbá àjọ máa ń jókòó àjọ ń kẹ́kọ̀ọ́ ó wá di pé mo rí pé tí a bá sọ nǹkan mẹ́wàá màá ti mọ mẹ́fà díẹ̀díẹ̀ ó rí pé tí wọ́n bá sọ mẹ́wàá wà náà èmi náà tó lè rí sọ́sí gan tí wọ́n bá yọ̀ǹda fún mi ṣé o bá ń pè mí ní ṣe kí wọ́n ní àrẹ́gọ́lá àtọ́ ti wáyé líbù ní fọ́sásùn wọ́n wà nífẹ̀ẹ́ mi gan tí fẹ́ ń pọ̀ tí wọ́n máa sọ fáwọn ìyàká ìpé tí sùlẹ̀ máa bá kúrò dọ́ àwọn bóòlù sí lè rírù rẹ̀ padà wọ́n sá lọ bá wọn jọ kẹ́kọ̀ọ́ ṣe mi ní tí ẹ̀rọ gbogbo ẹ̀pẹ́ ẹ̀mí sá padà lù wá ẹ̀sà ní tí mo jẹ èmi náà fẹ́ lọ Jamia gangan wọn ò bínú sí mi báyìí láyé yọ̀dẹ̀ mọ́tà ta'khudhu min hunalik ilmuka fil jami anta tadkhulu jami'a wa laysa dhakaruka kal untha Jamia obìnrin Jamiu ọkùnrin ni àṣà wọ́n sá pàmọ́ pé ṣé kò tọ́ ṣàròfà pọ́n àti ń kún alọ́hùn ẹni mọ́jọ́ ń kọ yín bí so àṣà wẹ́rẹ́wẹ́rẹ́